gbogbo ọmọ kú òtún ìjìnlẹ nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo yín mo fún wọn olólòdì kan o. orúkọ mi ọmọ yín tí mò ń bá yín sọ̀rọ̀ náà ní Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ wá nǹkan fìdílé tàbí kan fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ níbi àkótọ ọgbọ́n tí mo fẹ́ mú wá fún wa yìí. kí ni mo tí mo fẹ́ sọ̀rọ̀ lórí òun là ń pè ní ẹ̀mí èrò. a ti sọ níbi ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti sọ fún wa yìí pé gbogbo ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan tọ́lọ́run dá wa sáyé lọ́lọ́run fún ní agbára àmútọ̀runwá. Ọlọ́run fún ẹlòmíì ní ẹ̀bùn ìríran, ẹ̀bùn ìríran ojú, ẹ̀bùn ìríran ẹ̀mí, ẹ̀bùn ìríran inú ọ̀rọ̀, ká sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run fẹ́ lòmíì, ká sì dábàá kórí bẹ́ẹ̀ Ọlọ́run fún ẹlòmíì, kí a gbé òbítíbitì ọ̀rọ̀ síwájú ẹlòmíì kó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ Ọlọ́run fún ẹlòmíì ní agbára lórí ẹ̀. Ẹ̀bùn tí ẹlòmíì tọ́lọ́run sì fún ẹ̀bùn yìí wọ́pọ̀ dùnú ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tún fi jára wọn lógun ni nígbà tí wọn ò fura. Gíga là lókè àwọn ìtàkùn ọ̀sán tó bá wọn ti pẹ́ àbá ọmọ síwájú ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ni. Èdè mo gbé ti orí mi, ìfẹ́ lọ́ta ò lè mọ̀ ọ́, ìfẹ́ ńlá ó ibi tó fẹ́ bẹ́ẹ̀ rú. Ẹ̀bùn tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, gbogbo ẹ̀dá ènìyàn láyé ló ní ẹ̀bùn kọ̀ọ̀kan tọ́lọ́run fún. Láì déwájú wòlíì, láì déwájú àfáà, láì déwájú bọ̀gìbọ̀pẹ̀ kankan. Ẹlòmíì ọkọ̀ wọn ọ̀mọ́rú ẹ̀dá tí Ọlọ́run ọba dáhùn. Ṣùgbọ́n láti bí ẹ̀bùn àmútọ̀run wá, ẹlòmíì àmà ti bẹ̀ mọ irú ẹ̀dá tóun jẹ́. Nínú ẹ̀bùn àmútọ̀run wá, òun ni ẹ̀mí èrò wà. Bẹ́ẹ̀ náà ni àlá Ọlọ́run fún ẹlòmíì kọ́ lálà kórí bẹ́ẹ̀. Àlá tí Ọlọ́run fún ẹlòmíì kọ́dà kì í lálà sí rẹ̀. Ẹlòmíì odidi ìlú lọ́lọ́run máa ran làlá rẹ̀ lélẹ́dùà máa ran sí. Ẹlòmíì ará àdúgbò kọ̀ọ̀kan ni Elédùmarè máa ran sí. Pé ìlú báyìí fún báyìí ó ṣẹlẹ̀ lójú àlá ni ó ti rí bẹ́ẹ̀ ni ó sì rí. Kọ́dà ní àlá ẹlòmíì lè dé. Wọ́n lè finú ilé náà hàn pé iye èèyàn báyìí kú mbẹ̀. Bẹ́ẹ̀ kódà àlá náà kò gbọdọ̀ rọ nígbà kejì bẹ́ẹ̀ ni ó sì rí. Kódà àlá míì ibi tẹ́lòmíì tí ò tí ì rìn kò ì gbabẹ̀ rí yóò sì ti rìn lójú oorun. Nígbà wọ́n bá wá gbabẹ̀ yóò sọ pé mo ti tọ ibi yìí rí nígbà kan yóò wá rántí àlá yẹn. Báyọ̀ kù kí àlá òun kọ́dún rẹ̀ ọpẹ́ tó yọ ọ̀ràn tí ń jọba gbàbẹ̀. Ihun tí mo rí jọ náà lọ́rùn pé yóò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀. Gbádùn mi. Kódà ẹlòmíì tí ọba jọba àbí yóò jẹ gọ́fúnà àbí yóò jò lórí iléeṣẹ́ kan àbí yóò jẹ apàṣẹ ibì kan ẹlòmíì á máa rí látọjú oorun. Bẹ́ẹ̀ ni èèyàn á máa rí. Ọlọ́run ní fún ni èèyàn kọ́. Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan nínú ẹni afẹ́ lámọ̀ àwọn ẹni ó fẹ́ ní o. Ẹbí lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání. Ṣùgbọ́n orí ẹni ní pé ní oníṣàkóso pé ní bí orí òsì o. Ibi mo gbé ti lọ orí mi. Ìfẹ́ lọ́ta ò lè mọ̀ o. Ìwé ńlá o, ìlú fẹ́fẹ́. Ẹ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá yín sọ.
tí ọba farabalẹ̀ sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ò ní dààmú nípa ìrìn àjò ayé rẹ̀. bẹ́ẹ̀ ni tí ọkùnrin mi bá ń bá obìnrin mi rìnrìn àjò ìfẹ́ láì owó kí ọmọbìnrin àwọn rẹwà tó Elédùà a máa fi mọ̀ ọ́ lẹ́nu wípé ìrìn àjò yìí ò ní lọ títí kò sì ní lọ títí. ẹ̀mí tó bá rí báyìí fúnra ara rẹ̀ ló dè mọ́lẹ̀. láti pé ẹlòmíràn máa dárìn lọ títì bí tí ń rìn lọ yóò máa sọ pé ó sì dàbí kí kẹ̀kẹ́ kọlù ú, ó sì dàbí kóhun ṣubú yóò sì ṣubú, ó sì dàbí kọ́kọ́ kọlù wọn kò sì kọlù, kódà ó lè sọ pé ó sì dàbí kí ọkọ̀ yà lọ bí báyìí ọkọ̀ ó sì yà lọ. ṣùgbọ́n ìwọ tó rèrò yìí ìwọ lọ mọ̀ yìí pé ẹ̀mí rẹ̀ ń sọ báyìí bó làá tí wá fọ ẹ̀mí bẹ́ẹ̀ mọ́ ó kù sí ọ lọ́wọ́. ọ̀gbọ́n ó kù sí ọ lọ́wọ́. ẹlòmí a máa la lálàyé pé yàtọ̀ sí pàlà lálàá ká má tiẹ̀ tí ì lọ bí àlá rẹ̀ kó sọ pé ọmọ òun kú ọ̀la lálàá o ọ̀la pé ọmọ òun kú ni o àbẹ́ ó jókòó ẹ̀mí rẹ̀ sọ fún pé ọmọ rẹ̀ kú tí ọba tètè yí ẹ̀ níyì padà kó fẹ̀ níyì gbàdúrà kó sì ṣe sàárà àtọ̀ ọmọ rẹ̀ sì kú lóòótọ́. ẹlòmíì sì la alálà pé òun la alálà pé ọmọ òun kú ọmọ náà sì tún kú. ẹ máa wò kan ẹ̀rí pọ́pọ́ láwọn ṣe gbà fún kálukú lẹ́bùn tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìwọ̀n tó bá ti wá rí i pé ẹlẹ́mìí èrò ni ẹ́ kódà ẹlòmíì tó bá ṣe àjò ọgọọgọ́rùn mílíọ̀nù owó tó jẹ́ pé àjò náà kì í bá a tì tó bá mú lọ́wọ́ báyìí tó bá sọ pé kò ní ṣiṣẹ́ kò sì ní ṣiṣẹ́ ọ̀sán jáde inú lọ́sọ̀ọ́ sí yóò sì rí bẹ́ẹ̀ kò sì ní ṣiṣẹ́. kódà tí wọ́n bá lẹ́lòmíì wá gba iṣẹ́ lọ́la pé gbogbo ẹgbẹ́ rẹ ti gba lẹ́tà o òun nìkan ló kù kọ́ wá gbà bọ́ bá débẹ̀ tẹ́ bá ti lọ lójú ọ̀nà pé ó ní rí gbà kò sì ní rí gbà. bóòlù àti wá fọ ẹ̀mí yìí mọ́ ọgbìyànjú ọ máa gbààwẹ̀ ní gbogbo ìgbà máa fọ ẹ̀mí yìí mọ́. ẹ̀mí òkùnkùn ti ń darí ìmọ́lẹ̀ rẹ bóun ló ṣe wáá dúró lọ́nà ìmọ́lẹ̀ tó fi jẹ́ pẹ̀mí òkùnkùn ní máa ṣàtọ́nà ẹ̀mí èrò ìmọ́lẹ̀ rẹ mọ́ òun ni kó máa gbààwẹ̀. ọ máa gbààwẹ̀ ó sì máa ṣe sàárà dáadáa. ọ máa gbìyànjú àti mọ ohun èèwọ̀ rẹ wọ́n tó pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ o lè mọ orí ìṣẹ̀dá tó jẹ́ o lè mọ ohun tó yẹ kó jẹ́ o lè mọ ohun tó yẹ kó má jẹ́ o lè mọ orú aṣọ tó wọ̀ o lè mọ orú obìnrin tó yẹ kó fẹ́ fine. àwọn ará kálukú tí dókítà bá sọ fún ọ pé máa jẹja dáadáa ìṣẹ̀dá ẹlòmíì kò sí gbọdọ̀ jẹja kẹtù máa wò ó bí ọba jẹja gan nínú ẹja tó gbọdọ̀ jẹ bí dókítà wọn sọ fún ọ pé máa jèso dáadáa èso dá alára èso ṣe tẹlómìí bá jẹ ọ̀gẹ̀dẹ̀ yóò sì wọ àárẹ̀ kẹtù máa wò ó. ewu tí agbára ìṣẹ̀dá àlàáfíà rẹ̀ ń fẹ́ tí máa fẹ́ ọ gbọ́dọ̀ mọ̀ ewu tí ìṣẹ̀dá rẹ̀ máa fẹ́ ọ gbọ́dọ̀ mọ̀ epo pupa bó ṣe dá lọ́bẹ̀ tọ́jà pé tá a bá ń jẹ ọ́ dá nínú ara ẹlòmíì ò gbọ́dọ̀ fẹ́nu kàn kó tún máa wò ó ẹlòmíì ò gbọ́dọ̀ tó bá fẹ́nu kàn ó lè wà á rẹ̀ yóò máa ya ẹlòmíì lẹ́nu pé epo tóun ń jẹ láwọn ti jẹ báwọn ti ń jẹ nǹkan tẹlòmíì bá jẹ yọ wà á rẹ̀ ìjọ náà ìwọ̀n tó kàgùn sẹ́lòmíì ó jìnnà sẹ́lòmíì ìwọ̀n tí wọ́n rí ni wọ́n wí ìwọ̀n tí wọ́n mọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ. ọlọ́run má jẹ́ ká kó sínú ogun páńpẹ́ ayé ni àti máa yé ayé ò ní fayé hàn wá o. ẹ̀mí èrò tí máa ba ohun mèremère jẹ́ lọ́wọ́ ẹni ọ máa gbàwẹ̀ dáadáa láti máa fi yí òkùnkùn kúrò lórí ìmọ́lẹ̀ rẹ. tó bá ti ń ṣe léyìí ó rí i pé ẹ̀mí òkùnkùn yìí yọ padà lẹ́yìn rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ yóò dúró gedegbe. débi pé àsìkò ìgbà tẹ́mi èrò burúkú yìí bá ń wá nǹkan gidi là á máa tọrọ yóò sì rí bẹ́ẹ̀ sínú ìrìn àjò ayé rẹ̀ láì wẹsẹ̀ láì ṣe ètùtù kankan láì ṣe ẹ̀mí èrò rẹ̀ yìí tó fi ń pàṣẹ ìdùnnú sínú ayé rẹ̀ yìí yóò sì máa rí bẹ́ẹ̀. ẹni ẹlòmíràn wá wí pé ẹ̀rí àwọn ìyá wa
látijọ́ tí wọ́n bá gbé ọjà tí wọ́n bá fẹ́ kiri láàárọ̀ wọ́n ní ẹ bá ń pe àǹtí ìdí ìlẹ̀kẹ̀ wá ẹ bá ń pe ìyàkọ̀ mi wá nulẹ̀ ẹni wọ́n wá sẹ̀ mí lọ́wọ́ ó yé wọn o wọ́n ní ìyàkọ̀ mi gba owó yìí kọ́ bá mu bọ́mọ yẹn sì lè kéré tó òun ni wọ́n ti dá ajé ọwọ́ rẹ̀ wò ni wọ́n rí pé ọmọ tó lájé ni arúgbó mi kùjákò náà ẹ bá ń pè yá wá nínú káà ìyá yìí ni ọba àgbà owó ẹlòmíì wọn ọmọ rí wọn lè ní ọba àgbowó torí wọn ti rí pé alájé ni ẹlòmíì wọn bẹ tọjá pé tọba fẹ́ gbowó láàárọ̀ tọba jẹ kóbìnrin lọ náwó sí yóò ní kọkùnrin ọgbà owó yẹn kó fóun ẹlòmíì sì ń sì kẹdẹrẹ tọjá pé alájé obìnrin ni tọkùnrin bá náwó sí yóò ní kóbìnrin ọgbà kó fi léwu lọ́wọ́ àwọn àgbàlagbà á máa ṣe bẹ́ẹ̀ torí pé ntọ́ bá ṣẹ̀dá kálukú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀mí èrò aburú tí máa dènà oore inú ayé ẹni kò ní yálé ẹni kọ̀ọ̀kan wà o ọ̀rọ̀ kìlọ̀ lélẹ́yìí ẹ jẹ́ ká gbọ́ ẹ sì jẹ́ ká mú un lò gbìyànjú kọ́ dára rẹ mọ̀ ọmọ ohun tí ṣẹ̀dá rẹ̀ ń fẹ́ ọmọ ohun tí ṣẹ̀dá rẹ̀ ò fẹ́ òun tí ń takùn dínà ayé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ ni o ẹlòmíì ní ẹ̀mí èrò yìí ayé ò ṣe nǹkan kan kọlù ṣùgbọ́n ẹ̀mí èrò yìí òun ní fẹ́ ń fa burú sínú ayé rẹ̀ òun ní ẹ̀mí èrò yìí dà gẹ́gẹ́ bí ìgbà tí àbá lọ ra pẹntiró tó gbé kanú lé ní títí wọ́n ń dáná nínú ilé ìṣẹ̀rọ̀ wípé bí nínú ilé bẹ́ẹ̀ bá jó òun lọ fọwọ́ ara ẹ̀ pa ìwọ tó ń lẹ́nu èrò kó sì dàbí kí mọ́tò ọ̀yá lù ọ́ mọ́tò yá ọkọ̀ lù ọ́ sọmọ pé ìwọ lọ fọwọ́ ara rẹ̀ pa ṣùgbọ́n báwo là á ṣe yí ẹ̀mí yìí po òun ni kò máa gbà wẹ̀ tó o bá lágbára àwẹ̀ dé sàárà rẹ̀ pọ̀ kọ́ máa wá ṣàdúrà lórí nǹkan tó fẹ́ fi ṣe sàárà yìí ó rí pé bẹ́ẹ̀ lórí ẹ̀mí aburú yìí yóò yí kúrò lórí ìmọ́lẹ̀ rẹ̀ ọ̀dàgbò ẹ̀mí òkùnkùn tí máa borí ayé ẹni mọ́lẹ̀ tí ẹ jẹ́ kí ògo ẹni kó sọ̀rọ̀ sókè kò ní yálé ẹni kọ̀ọ̀kan wa ìtàn náà gbogbo wa á sọ̀rọ̀ sókè òjò kí rọ̀ kọ́ má dẹ̀lẹ̀ lóore o tí òjò bá rọ̀ ilẹ̀ á máa gbàtura ni gbogbo òṣòro kálukú lórí ọmọ ni lórí aya ni lórí iṣẹ́ ni ọ̀yá kí ìtura kó máa wọlé ayé ẹni kọ̀ọ̀kan báyìí òjò kí rọ̀ látọ̀run kọ́ tà sí ilẹ̀ olóore wa tẹ́lẹ̀dù àrùn sí wa kò ní tàṣe wa o kò ní tàṣe wa o odò olùkọ́ kìtìbó oṣù olórí máa ń bínú wa ilẹ̀ lanu máa gbé wọn mì odò olùkọ́ kìtìbó ajé alẹ́ máa ń bínú wa ní ilẹ̀ lanu máa gbé wọn mì tó gbogbo ọ̀tá alẹ́ ọ̀tá òde olúwa bá bá sọ wọ́n sínú ìgbèkùn máa sọ wọ́n sínú ìgbèkùn wọ́n máa lè gbọ́n bẹ̀ láéláé orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó a kì í mọ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ẹ jẹ́ fún yín nọ́mbà àti bẹ̀nẹ̀ +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbà kasi +229 54 65 1929 +229 54 65 1929 ẹgbà nọ́mbà àti Nàìjíríà +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 +234 81 33 155 111 +234 81 33 155 111 +234 80 890 38658 +234 80 890 38658. Adára fún wa o, ayẹ wa o, kò ní yẹ̀ lẹ́ o, ire o, ire o, ire kàbìtì.
ayé mi tòrò, ó kọ́nà mi tòrò bẹ́ẹ̀. Ìtàkùn tó ní kéré má gùn ké. Èrè àtúnṣe bàtà lọ bẹ́ẹ̀ ni. Ìbànúkú, wọ́n ti dènà ọ̀dẹ̀kùn abárèdélé mi.